A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Don't pè mí. Salaam alaikum. Bọ̀. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ìwà Sàmọ́ Sángùdù. Ọlọ́run ẹ kó rí bẹ́ẹ̀ o, kò ń ṣe mí o. Kò ní bàjẹ́ bàbá. Allahumma amin. Prógámù yín tèmi yìí. Kọ́dà. Níjà tí wọ́n wá láburú kí mọ́ o. Ẹ dákun méjèèjì tí mo kà á lẹ̀, èwo ni rọ́ńbẹ̀? Mo jòkó. Gbogbo ọdún tó yẹ kí n ṣe mo mọ̀ọ́mọ̀ pàátì kí méje mo á fẹ́ wo méjèèjì. Méjèèjì ẹyọ̀kan ti tú ìlú, ẹyọ̀kan ń bẹ̀. Ẹyọ̀kan péré tú ìlú. Wàláhì. Méjèèjì bàbá yìí wọ́n mọ̀ ń pa ẹ̀, méjèèjì bàbá yìí mọ̀ ń pa ẹ̀. Kò sẹ́ni kò sọ̀rọ̀ no wonder bí a bá fẹ́ ra pléyà yìí. Ọbẹ̀ ra ni. Pléyà yìí rà lóko lẹ́yìn kó ta gbogbo Nàìjíríà lóko. Wọ́n ra pléyà yìí Cristiano Ronaldo rẹ̀ o. Yes, ńlá. Allahumma amin. Ọlọ́run máa wà pẹ̀lú yín. Allahumma amin. Aláya Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Sẹ́ni bí tẹ́ dì máa yẹn ni o. Ọlọ́run ni. Ọlọ́run lè ní jí ẹja bọ́ bẹ̀ lálẹ́. Yóò ní jí ọ̀dọ̀ Ádámọ̀ mú. Àṣewọ̀ Ádámọ̀ kò ṣe sẹ́ńtórí kò ṣe torí tọ́lọ́ ni. Wàláì. Ìdílé dìmú yẹn yóò lè wá mẹ́rin kó tọ̀hún jábọ́ láíláí. Alhamdulillah. Wàláì. Lọ́ọ̀ ìṣọ́ Ọlọ́run tó nípọn ju ẹ̀wọ́ rẹ̀ Ọlọ́run máa fi sọ yín o. Allahumma amin. Ọlọ́run ní dáhìn láàmú. Àmín. Allahumma amin. Ẹ̀kẹ́ lómi tó pè wọlé. Salam. Salaam alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀ra. Kò sí nǹkan tí màá máa sọ fún ìjọ pé wallahu yasimuka minan nas. Àmín. Wallahu yasimuka minan nas. Àmín. Lórí àwọn ọmọ yín wallahu yasimuka minan nas. Àmín. Lórí iṣẹ́ yín, lórí dúkìá yín, lórí ẹ̀mí yín wallahu yasimuka minan nas. Àmín. Gbogbo ibikíbi tí wọ́n ti jókòó ọ̀tẹ̀ ilé yín lórí àtàwọn ọmọ yín. Wọ́n ó ṣòfò tìrantìran. Allahumma amin. Ó ṣòfò tìrantìran. Allahumma amin. Gbogbo bí plan tí wọ́n mọ̀ kó wá tó lọ plan ní ìsìn. Àmín. Wa makara Allah wallahu khayrul makirin. Àmín. Ọlọ́run gbogbo ọ̀tẹ̀ yóò padà tẹ̀ wọ́n ni. Allahumma amin. Gbogbo bí wọ́n bá ṣe ń dì í ìmọ̀ wọn ò ní jọ. Allahumma amin. Gbogbo ọwọ́ burúkú bóyá lórí yín nígbà míì táwọn ẹni ibi bá fẹ́ ṣe nǹkan tí wọn bá rí bàbá mú wọn a máa gbìyànjú láti wọ lọ. Gbogbo ibikíbi tí wọ́n ti fẹ́ kọ dí yín tó fẹ́ kọ dí ọmọ yín tó ti fẹ́ kọ dí ẹ̀mí wọn tó ti fẹ́ kọ dúkìá yín Ọlọ́run ọba tó pa Fìràwọn ọ̀run yóò pa wọ́n run towótowó Allahumma amin. yóò pa wọ́n run tìrantìran wọn Allahumma amin. yóò pa wọ́n run tẹ̀mítẹ̀mí wọn pẹ̀lú ògùn Ọlọ́run pẹ̀lú àṣì Ọlọ́run wọlá gbígbà fún tẹ gbà fún Sheikh Adam wọlá gbígbà fún tẹ gbà fún baba Mudiru Markaz wọlá bẹ́ẹ̀ ṣe dúró sórí òdodo wọlá wípé wọláhì báwọn ti lọ ń gba 25,000 tán gba 1 million tán gba 2 million ẹ̀yin náà lè lọ gbà á tí ò sẹ́ni tí ó mú yín sí ẹ̀ sí níbi ẹ̀ wá lọ gbowó lẹ́yìn ẹ wá ní àníṣe ọ̀la oríire táwọn ọmọ yín ó ṣe ògo táwọn ọmọ yín ó dì òun ní nǹkan tẹ̀ ń fẹ́ lórúkọ Ọlọ́run lágbára Ọlọ́run mo fi gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ bàbá Lágége tó wà pẹ̀lú yín mo fi gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ bàbá Sheikh Adam àti iṣẹ́ rere àwọn àfáàná tẹ́ wo aṣọ yìí fún mo fi bẹ̀ Ọlọ́run ọba Allah gbogbo ọjọ́kíjọ́ tí wọ́n bá ti ìmọ̀ràn láti ṣàbùrú fún yín àbí àwọn ọmọ yín ni àbí iṣẹ́ yín ni lórúkọ Ọlọ́run yóò padà sí wọn lórí Allahumma amin. yóò dè wọ́n mọ́lẹ̀ Ọlọ́run yóò sọ wọ́n dẹran sùn Àmín. yóò tì wọ́n Àmín. ara ó ní wọ́n ibikíbi tẹ́ ẹ wà báyìí ibikíbi tẹ́ ẹ bá wà báyìí kí àánú Ọlọ́run kó bò yín mọ́lẹ̀ Àmín. àlùbáríkà Ọlọ́run kó bò yín mọ́lẹ̀ Àmín. àdìsẹ ibi gíga la Ọlọ́run máa gbé ọjọ́ sí ẹ máa débi gíga ni ẹnìyà tó bá kù ìṣẹ́jú kan kí wọ́n rí yín mú lórúkọ Ọlọ́run ó dojú wọn bolẹ̀ Allahumma amin. سيوسم الجمع ويولون الدبر سيوسم الجمع ويولون الدبر Àmín. سيوسم الجمع ويولون الدبر Àmín. ṣùgbọ́n kí ni kan tí wọ́n fẹ́ sọ ojú wípé tó bá jẹ́ pé wọ́n lo ìsíjú fún bàbá yìí tó bá jẹ́ pé bàbá yìí kò rí báyìí tẹ́lẹ̀ ṣùgbọ́n bó ti jẹ́ pé báwo ni táwọn àáfàá wọn lò wọ́n fi súnà bojú
kò sírú oògùn tí wọn ò lè ṣe bí ẹran tí ìgbà táwọn onífìtínà ti dé wọn láwọn ègbowó wọn láwọn bàbá wa tí wọn bá lóde wọn gbowó ọmọ wọn gbowó àlùbáríkà ẹ wá wò nísìnyí gbogbo àwọn ọmọ tí wọn gbowó àlùbáríkà wọn ẹ̀rí táwọn ọmọ yẹn padà yà. àbí náà. ẹ wá wo àwọn tó ń sọ fún àwọn bàbá wa lánàá pé àwọn bàbá wa ṣe ń gbowó àlùbáríkà ẹ wá wo adúrú owó táwọn olórí burúkú ẹni òfò yìí àwọn ẹni ìráre yìí ọ̀tọ̀ ọlọ́wọ́ tá Ànábì wa Muhammad bẹ́ẹ̀ bá sọ pé sallallahu alaihi wasallam ó tẹ̀ tó wá tó tẹ bá sọ pé Allahumma sayyidina Muhammad wọn a máa wò pé kí ló dé ẹ má lo sayyidi fún Ànábì wa Muhammad. gbogbo tó dá tí tó lè kó yìí bá Ànábì wa Muhammad wọ́n èrè kéésì ẹ̀ wọ́n ní ká. ẹ jẹ́ máa ṣe kéékèèké tó yẹ lómi pọ̀ o. ẹ wá dúró owó tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn ẹ wo jìbìtì tí wọ́n ìkan bẹ́ẹ̀ bá dán bí báyìí oní jìbìtì ayé àtọ̀run ni nísìnyí olóṣòro sí Sheikh Adam lẹ́nu jẹ́ mẹ́ta yìí ó dọ́gbọ́n fi ọ̀rọ̀ ta sí Sheikh Adam lẹ́nu olórí burúkú oníjì 419 àwọn ẹni ẹ bá wo gbogbo àwọn tó náà kó sọ́dọ̀ wọ́n máa gba owó máa lọ́wọ́ ni wọ́n máa lu òun náà jìbìtì ni ọmọ rándó tó máa ń sọ̀rọ̀ bí aró oko báyìí tó wà má rẹ̀ yẹ ó sọ̀rọ̀ Sheikh Adam lẹ́nu mẹ́ta yìí. èwo ń bẹ̀ náà. Èyí bọ́ọ̀ì kan báyìí tó ń pè ní kinní kan yá àbí dídìrín yá àbí. ẹ wo ẹ̀sùn àtẹ́rí gbogbo àwọn ọmọ kéékèèké ẹ̀fọ́ ẹja inú kànga làwọn yẹn jáde torí mo rí kan náà ní Ìbàdàn bẹ́ẹ̀ tó ń pè ní Fàtáì tó ń sọ pé àwọn àfáà kinní kan àwọn tó sọ̀rọ̀ sí gbọ́nkú kinní kan mọ̀ pé onílé ṣé ìyá gbọ́nkú tí wá di ẹni sùn ìyá gbọ́nkú tí wá di èèyàn lọ́dọ̀ yín sìn ẹ̀yin lẹ́pẹ̀ ẹ̀fẹ́ gbọ́dọ̀ pé kóbìnrin sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ̀sìn kọ́lẹ̀ ń ṣe náà ẹ̀sìn wọn mo jàgbá tí yẹn sọ pé ìkan máa lo ya ní ìmú pé ó jẹ eléyìí ọ̀dẹ̀ ni ẹ ẹgbanu kànga ni ẹ wá sí Amẹ́ríkà ní báyìí ẹni sùn nìṣó ní mọ́tíláṣí lamẹ́ríkà mọ́tíláṣí àwọn Amẹ́ríkà gan kó wá lọ wo àwọn tó ń kinu tó ń dá etí lu wọ́n yàtà tó ń sára lamẹ́ríkà ní báyìí sọ́pọ́ lọ́wọ́n nígbà àrùn wọn ìwọ́ ẹgbẹ́ jánu kànga ni ṣùgbọ́n òun náà ló fà á tí kọ́nu yín náà tó lọ ń gbé fúláàgì kiri tó tẹ́ pé tí gún mi wá fáwọn oníbọn ẹ̀yin tẹ́ pé ẹ̀wọ́ jẹ́ ń gbé kọ́ọ̀dọ̀ lómi jàre àwọn tó gbé jánu kànga ni wọ́n. àmì jàre àmì jàre. Kati Mudiru nítorí ṣe sílẹ̀ Mudiru ńkọ́. ọ̀rọ̀jọ́ mi tún nìyẹn nítorí ṣe sí Agége ńkọ́. ọ̀rọ̀jọ́ mi nìyẹn kódà tẹ́lẹ̀ ti Mudiru ọ̀rọ̀jọ́ mi kódà àwọn kan sọ pé ó fún wọn ní scholarship ó ra lé fún wọn ó ṣe gbá fún wọn ọ̀rọ̀jọ́ mi nìyẹn ká máa wá sọ yẹn kódà ẹni sùúrù gbọ́ngàn ní ọkọ̀ máa yí tì mẹ́rin lónìí ni pé gbogbo ẹjọ́ tó pé ó fún wọn ní scholarship kò sanwó scholarship fún ọmọ kankan o ọ̀rọ̀jọ́ mi nìyẹn ọ̀dẹ̀ yunifásitì lè kankan ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn má wọrí tọ́pìkì mi nìyẹn ẹjẹ́ kan wá ẹjẹ́ kan wá ewu àbíyàn kì í da ogbó ẹlẹ́tàn jẹ́ kan náà yàn kì í da ogbó ẹlẹ́tàn tọ́pìkì mi nìyẹn ó fún wọn ní scholarship ní mọ́ríkàs scholarship ló fún wọn yẹn ọmọ mélòó sanwó ọlọ́jọ́ mi nìyẹn náà ọ̀rọ̀ sàlámù alaykum. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.